A kò fẹ́ ìjọba pàjáwìrì nípínlẹ̀ Benue o, àwọn bíṣọ̀bù sọ̀rọ̀ sókè. The Charismatic Bishops Conference of Nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ Benue ti sọ pé àwọn kò faramọ́ ìjọba pàjáwìrì nípínlẹ̀ náà. Bẹ́ẹ̀ ni wọ́n ṣèlérí pé gbọ́ngbọ́n làwọn wà lẹ́yìn ìjọba gómìnà Hycinth Alia. Nígbà tó ń sọ̀rọ̀ nílùú Makurdi lọ́jọ́ Sátidé, Archbishop Alexander Iyioke sọ pé adarí rere ni gómìnà Alia, gbogbo ẹni tó bá sì bẹ̀rù Ọlọ́run gbọ́dọ̀ dúró tì í. Tẹ́ ò bá gbàgbé, àwọn bíṣọ̀bù kan ti kọ́kọ́ ké sí ìjọba àpapọ̀ láti kéde ìjọba pàjáwìrì nípínlẹ̀ náà látàrí ètò ààbò tó mẹ́hẹ níbẹ̀. Ṣùgbọ́n Alexander sọ pé ohun tí gómìnà yìí nílò ni ìfẹ́ àti ìfọwọ́sowọ́pọ̀ gbogbo aráàlú nípasẹ̀ èyí tí yóò rọrùn fún un láti ṣẹ́gun wàhálà náà. Ó ní ewu tó wà nínú ìjọba pàjáwìrì ni pé ó lè má jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ náà níjọba yóò yàn gẹ́gẹ́ bí alákòóso, gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ nípínlẹ̀ Rivers, eléyìí tó lè fa ọwọ́ ìdàgbàsókè ìpínlẹ̀ náà sẹ́yìn. Ó dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu fún bó ṣe pàṣẹ fún olórí iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè yìí Olúfẹ́mi Olóyèdé láti jókòó sípínlẹ̀ Benue. Bíṣọ̀bù yìí ní látìgbà tí Olóyèdé ti débẹ̀ ní àlàáfíà ti ń jọba tí àwọn kò sì gbúròó wàhálà kankan mọ́.